Aláròyé máa wí o. Ẹgbẹ́ àwọn ọmọ Ìlọrin ti sọ̀rọ̀. Àwa ò lọ́wọ́ nínú ṣíṣe ìwọ́de tako ìjọba Kwara àti ti Nàìjíríà o. Gẹ́gẹ́ bí àbàtà ṣe ta kété tó ní òun kò bá odò tán, bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ìdàgbàsókè ọmọ bíbí ìlú Ìlọrin IEDPU ti ṣe báyìí pẹ̀lú bí wọ́n ṣe sọ pé àwọn ti ta kété sí ìpalẹ̀mọ́ àti ìrọ́kẹ̀kẹ̀ ìwọ́de tí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ pé yóò wáyé lórílẹ̀‐èdè yìí láti ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 yìí. Wọ́n rọ àwọn ọ̀dọ́ ìlú Ìlọrin àti ti orílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ pé kí wọ́n má ṣe kópa nínú ìwọ́de ọ̀hún. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ yìí Alhaji Abdulmumini Ayọ̀ Abdulmalik buwọ́lù tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ 22 oṣù keje ọdún 2024 yìí ló ti fọ̀rọ̀ náà kalẹ̀ tó sì sọ ní gbangba fún gbogbo wọn. Ó ní lóòótọ́ ni nǹkan kò rọgbọ fún gbogbo ọmọ Nàìjíríà, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìwọ́de lásìkò yìí yóò tún dákún ìṣòro orílẹ̀-èdè yìí ni tí yóò sì ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé wa. Abdulmalik ní pẹ̀lú gbogbo onírúurú àríwísí táwọn ọmọ Nàìjíríà tọ́rọ̀ kàn ń sọ lórí àwọn ìwé ìròyìn àti ayélujára, ìjọba mọ ipò tí Nàìjíríà wà báyìí tí wọ́n sì gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ ohun tí gbogbo ará ìlú ń fẹ́. Ó ní tá ò bá gbàgbé ìwọ́de ìfòpin sí ikọ̀ ọlọ́pàá SARS tó wáyé ní bí ọdún mélòó kan sẹ́yìn jákèjádò Nàìjíríà ló sọ ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí sínú òṣì àti ìpọ́njú tí ọ̀pọ̀ ẹ̀mí tí kò mọwọ́ mẹsẹ̀ àti dúkìá sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Olú ìjọba àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lọ́gọ̀ ẹnu lórí bí wọ́n ṣe fẹnukò lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ. Ó wá rọ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ láwọn àdúgbò kọ̀ọ̀kan tó fi mọ́ àwọn adarí ẹ̀sìn kí wọ́n bá àwọn ọmọ wọn sọ̀rọ̀, kí wọ́n gba àlàáfíà láàyè, kí wọ́n sì fún ìjọba ní àǹfààní láti ṣe àtúnṣe tó dára. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.